pẹ̀lú bí ara gómìnà ìpínlẹ̀ Ondo ìyún gómìnà Rotimi Akeredolu bí ara bàbá náà kò ṣe yá débi wípé ìfàǹfà ó ti ń lọ láàrin àwọn èèyàn lórí pé kí bàbá náà kó gbé ipò sílẹ̀ fún igbákejì ọ̀gbẹ́ni Lucky Ayédàtiwa láti máa dá ìjọba ìpínlẹ̀ Ondo ṣe kí ààyè má bàa ṣòfò ní ìpínlẹ̀ Ondo. Níṣẹ́ ni àṣírí mà ti tú wípé àìsí ní gómìnà àwọn òṣìṣẹ́ ìjọba kan wọ́n mà ti ń fi orúkọ gómìnà àti ìbuwọ́lù ẹ̀ táwọn olóyìnbó ń pè ní signature wọ́n ti fi ń lu jìbìtì ní ìpínlẹ̀ Ondo. Ẹ rántí pé kì í ṣe ìròyìn mọ́ wípé ara gómìnà Rotimi Akeredolu kò yá èyí tó jẹ́ kó kúrò lórílẹ̀‐èdè lọ sí orílẹ̀‐èdè Germany láti lọ gba ìtọ́jú, ṣùgbọ́n láti ìgbà tí bàbá náà tó ti padà dé sí Nàìjíríà níṣẹ́ ni kò má dé ìpínlẹ̀ Ondo tí ó ti ń ṣe ìjọba tó jẹ́ wípé ilé ẹ̀ tó wà lágbègbè Ìdí-Ìṣin ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìní gómìnà tí ń ṣe ìjọba ìpínlẹ̀ Ondo èyí tó ti fariwo ńlá. Kódà nígbà tí ọ̀rọ̀ náà lé débi wípé wọ́n fẹ́ yọ igbákejì gómìnà Akeredolu ìyún Lucky Ayédàtiwa, ààrẹ Bọ́lá Ahmed Tinubu padà gbogbo àwọn sọ̀rọ̀ kan sí ilé agbára l'Àbújá tó sì bá wọn yanjú ẹ̀ ní tùbínùbí. Ṣùgbọ́n báyìí o níṣẹ́ làṣírí mà tú wípé jìbìtì ńlá ni wọ́n máa ń fi orúkọ àti ìbuwọ́lù yún signature gómìnà Rotimi Akeredolu ni wọ́n fi ń lù báyìí o. Gbajúmọ̀ lọ́ọ̀yà ni Káyọ̀dé Àjùlọ ló mà tú àṣírí lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ lórí tẹlifíṣàn Channels. Bàbá náà jẹ́ kó di mọ̀ wípé àwọn ọlọ́pàá ṣe àwọn ìwádìí kan àti pé àwọn ìwádìí náà nígbà tí wọ́n fi àbájáde ẹ̀ síta ó ní níṣe ni òun fẹ́ káwọ́ mọ́rí nítorí pé ó burú jáì. Ó ní òbítíbitì owó ní àwọn òṣìṣẹ́ Akeredolu kan àwọn bíi kọmíṣánná 5 ni wọ́n ṣe báṣubàṣu. Ó ní ṣe ni wọ́n lọ kọ ìbuwọ́lù Akeredolu yẹn signature nípa Akeredolu bá wọn buwọ́lù nǹkan náà tí àṣírí ṣètò pé Akeredolu kò mọ̀ nípa owó náà. Kódà wọ́n jẹ́ kó di mọ̀ pé owó tí wọ́n ti gbé jáde nínú àpò ìjọba ìpínlẹ̀ Ondo yóò ti tó bíi bílíọ̀nù 7 náírà. Káyọ̀dé Àjùlọ wá jẹ́ kó di mọ̀ pé pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo yìí ó ti fi hàn pé jìbìtì ńlá ẹnu ń lọ nínú ìjọba tí wọ́n sì ń fi orúkọ ọ̀gbẹ́ni arákùnrin Rotimi Akeredolu tí wọ́n fi ń lu jìbìtì gidigidi báyìí. Látìgbà tí Káyọ̀dé Àjùlọ tó ti tú àṣírí ńlá ìlàríwó ńlá mà ti sọ nígboro, bẹ́ẹ̀ làwọn èèyàn ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ pé ó yẹ kí àjọ tó ń gbógun ti ìjẹgúdújẹrá àti ìṣòwò ìlú báṣubàṣu ìyẹn EFCC kó dá sí ọ̀rọ̀ náà o, kí wọ́n gbogbo àwọn tó ń forúkọ Rotimi Akeredolu àti ìbuwọ́lù ẹ̀ signature tá fi ń jẹ owó ìpínlẹ̀ Ondo kí wọ́n sì gbé gbogbo wọn kí wọ́n jù wọ́n sí àtìmọ́lé.